ẹ fẹ́ sọ olóyè Sunday Igboho di ọ̀tá gbogbo ayé náà ẹ̀yin èèyàn yìí ẹ sọ̀rọ̀ ayé o kí n tó sọ kankan ẹ wo fídíò yìí náà. àfa Akeem fárígá o látàrí fọ́nrán tí àwọn oníṣẹ̀ṣe fi sórí ẹ̀rọ ayélujára. ẹ̀yin èèyàn ẹ tó wá gbọ́ o ó ń rúgbó bọ̀ o kí ló ṣẹlẹ̀ gangan láàrin àfa Akeem àtàwọn oníṣẹ̀ṣe. àfa Akeem mọ̀ tó fi kìlọ̀ ó mọ̀ tó fi ránṣẹ́ sí olóyè Sunday Igboho wọ́n ní pápá òfura pápá ń jó àjà òfura àjà ń dìn bó nílé òfura ó lè ní oko ẹ̀yin èèyàn ó mọ̀ tó ń rúgbó bọ̀ kàyéfì ńláre o. ẹ wo ẹ wá nǹkan fìdílé kí n sáré yànnà náà létí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà lórí ìkànnì wa. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé a kí n pé ẹ káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wá etí náà ò ní dì. olóyè Sunday Igboho náà máa sọ̀rọ̀ kódà ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o. ẹ̀yin èèyàn kí ni olóyè Sunday Igboho kí ni àwọn àṣírí tó tú ẹ máa bọ̀ ẹ wá gbọ́ wọn ṣàlàyé ẹ̀ wọn yànnà náà lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà. ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rẹ̀ tẹ́ bá ìkànnì pàdé ẹ̀yin náà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wá lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà lóòrèkóòrè ẹ má wá gbàgbé àdéhùn wa là ń múṣẹ lórí ìkànnì wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́sì mọ́ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ lórí ìkànnì wa tọ́ ẹ má wá jẹ́ ń dènà pẹ́nu ẹ jẹ́ ká gbọ́n tó ṣẹlẹ̀ o tí àfa Akeem tẹ́ fi jáde sórí ẹ̀rọ ayélujára tẹ́ fi sọkùn gbákùngbé ọ̀rọ̀ sí etí àwọn oníṣẹ̀ṣe àti pé ìkìlọ̀ wo ni àfa Akeem ṣe ẹ̀ṣẹ̀ fún olóyè Sunday Igboho ẹ súnmọ́ bí o ẹ tó wá gbọ́ o. wọ́n ní kú tó ń pọ̀jú gba ẹni owó ìmọ̀ ló ń pa fún ni ẹ̀yin èèyàn kí ni àwọn oníṣẹ̀ṣe kí ni wọ́n sọ àti pé pàápàá àṣírí wo gangan ni Sunday Igboho tú látàrí ọ̀rọ̀ àti ìgbékalẹ̀ tí àwọn àti oníṣẹ̀ṣe tí wọ́n jọjọ́ ń sọ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. a rí àwọn ẹrú tí wọ́n ń wá ara àwọn àgùntàn náà tí wọ́n ń wá kí ọmọ ti wá àwa wá gbéra pé àwa Òṣèbọ́lá ní ọmọ wa la ní Sunday. sẹ́ẹ̀rí báyẹn o pẹ̀lẹ́ ọlákọ̀ ọlábò nígbà tí sọ̀rọ̀ dé where were you níbo lẹ́wà ṣé ẹ lè wọ́ bẹ yẹn lọ nígbà tí nǹkan lé èmi lọ síbẹ̀ yẹn olóyè Sunday Igboho gbogbo àwọn tẹ́ẹ̀ rí tán wá yìí nígbà tí nǹkan lé tó lé tán tí DSS ń wá everybody kiri ta ló tó bẹ́ẹ̀ nínú àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ tí wọ́n jókòó yìí mo rí àwọn àgbàlagbà náà níbẹ̀ láwọn bàbá 70 àwọn bàbá 80 táwọn náà gbẹnu kalẹ̀ tí ọmọkùnrin yẹn dẹ̀ ń sọ ọ̀rọ̀ àsádà ọ̀rọ̀ sí mùsùlùmí àti Christian ǹjẹ́ tó bá jẹ́ pé ìgbà tí mùsùlùmí lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ìgbà tí Christian lọ wọ́n sọ àsádà ọ̀rọ̀ ǹjẹ́ gbogbo ẹni tí ń lọ ọbẹ̀ yẹn ṣé wọ́n lè máa rí bẹ́ẹ̀ wọ̀ wọ́n lè rọ́dọ̀ olóyè Desmond torí pé ìjà ó ti máa ṣẹlẹ̀ ńbẹ̀ mùsùlùmí lọ láìsí wàhálà wọ́n sọ̀rọ̀ tútù Christian lọ bíbélì ní I know my people and my people knows me mo mọ àwọn èèyàn mi mọ̀ mí olóyè ti Sunday Igboho Ọlọ́run fún ọ ní wisdom gan wọ́n mọ àwọn èèyàn wọn o wọ́n mọ àwọn èèyàn wọn torí pé olóyè Sunday Igboho Ọlọ́run dìídì gbé kalẹ̀ nílẹ̀ Yorùbá láti lè ṣàǹfààní fún mùsùlùmí láti lè ṣàǹfààní fún kìrìsìtẹ́nì àti láti lè ṣàǹfààní fún àwọn ẹlẹ́sìn míì tí ẹ̀yin kan bá wá ń pe àpèjẹ olóyè mára yín nígbà tí nǹkan le tílẹ̀ ń pò yìí tókè fẹ́ dilẹ̀ tílẹ̀ fẹ́ dókè àwọn òpè kí ni tó fẹ́ ṣẹlẹ̀ àwa yìí lọ táàdẹ̀ kan tí ó dà torí pé a mọ̀ pé ìfẹ́ ilẹ̀ Yorùbá lolóyè Sunday Igboho ṣe kì í ṣe torí ẹ̀sìn kankan ẹ má pe olóyè Sunday Igboho má ẹ̀sìn yín ẹ má fi olóyè kọlu àwọn èèyàn míì ẹ̀yin lẹfẹ ẹ má fi olóyè gba ojú bi lọ́dọ̀ ẹlẹ́sìn mi ẹ ṣọ́ra yín ẹ̀yin aláṣìṣe yìí ẹ ṣọ́ra yín gan olóyè Sunday Igboho ṣe yẹn dandan ẹ ṣọ́ra yín gan tẹ́ ẹ bá ń ṣe àṣìṣe yín ẹ kó àṣìṣe yín síwájú torí àṣìṣe náà kò sí lè tẹ́ ẹ lè ṣe tó da àfi kẹ́ ẹ máa ṣìṣe ṣé ọkọ̀ wà níbẹ̀ ibi ẹ ṣìṣe ń bí àbẹ́ ṣìṣe sọ̀rọ̀ lẹ́sọ̀ jáde lẹ́nu yẹn níbi tá a ti ń wá bóun ní nǹkan ṣe tó bóun ní nǹkan ṣe dáa ẹ̀yin dẹ̀ lọ ẹ̀ dẹ̀ fọ̀rọ̀ balẹ̀ jẹ́. man kana yuminu billahi wal yawmil akhir falyakul khairan aw liyasmut. Ànábì jẹ́ kó yá pé ẹni ó bá nígbàgbọ́ nínú Ọlọ́run tó dẹ̀ nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí falyakul khairan aw liyasmut kọ́ ya ọmọ kí ló ẹni bẹ́ẹ̀ kọ́ máa sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá wá mà pọ̀rọ̀ rẹ̀ ò ní jáde lẹ́nu kọ́ dẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́. sẹ́ẹ̀rí pé àwọn eléyìí wọn àpèpè àlàáfíà sílẹ̀ Yorùbá kí ni wọ́n bá lọ kí ni wọ́n ń sọ olóyè Sunday Igboho abá wọn dúpẹ́ Ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ là wọ́n ó ṣẹ̀ṣẹ̀ yọ wọ́n nínú àwọn ìlàkọjá wọn
táwa gangan tún lọ sí múra tá a tún ṣàdúrà lórí pé kọ́lọ́run bá wa là wọ́n bẹ̀. Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ó gbàdúrà gbogbo àwọn èèyàn lórí olóyè Sunday Igboho tán. Àwọn kan àwa mùsùlùmí ti lọ o Yasa Daru ti lọ síbẹ̀ o kẹ́mi ó tó lọ èmi àti aláàjì wa kọ́ máa dùn fárúlì wúlà máa ìka àfọ̀tà ìkirè ká tó jọ lọ pẹ̀lú àwọn ikọ̀ wa Yasa Daru ti lọ pẹ̀lú àwọn àfáà míì àwọn kírísítẹ́nì ti lọ pẹ̀lú àwọn ìjọ wọn míì ẹnìkan kan ọ̀fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o ẹnìkan kan ọ̀fọ̀rọ̀ bá bẹ̀yẹn jẹ́ o. ó ní pé gbogbo ẹni tó bá fẹ́ máa lọ sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho tó bá mọ̀ pé n ti ń bẹ lẹ́mìíhun ó ní bó nílẹ̀ Yorùbá ó ṣe dàrú kó yá má lọ síbẹ̀ yẹn o má lọ síbẹ̀ mọ́ sẹ́ẹ̀rí pẹ́ẹ́lí làkàyè ọkàn dùn mí fún ẹ̀yin àwọn bàbá àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ táwọn náà gbẹ́nu kalẹ̀ bọ̀bọ̀bọ̀ tí wọ́n lè kọ̀rẹ́ẹ̀tì ọmọ yẹn ọmọ òpònú yẹn gba tí nǹkan le tán níbo lẹ́yìn wà ọlọ́mọ Ìbàdàn ni ọ́ sáárí wọ̀ ìrí sáárí orí during that struggle sáárí orí sáàmù ọ̀ ta lọ́mọ ẹ̀ to hell with you ta lọ́mọ ẹ̀ olóyè Sunday Igboho ṣe ìran náà dán ẹ lọ sọ́ra yín ẹ má mú olóyè kọlu àwọn èèyàn ẹ má sọ olóyè di ọ̀tá àwọn èèyàn tẹ́ ẹ bá fẹ́ báwọn èèyàn ṣọ̀tá ẹ báwọn èèyàn ṣọ̀tá gallantly ládùn ara yín ẹ má pe olóyè mọ́ra yín láti báwọn èèyàn ṣọ̀tá iṣẹ́ tó lọ ran olóyè láti ọ̀fẹ́ wá jẹ láàrin gbogbo tí ń jẹ́ lẹ́sìn ni olóyè ọ̀lẹ́sìn kankan bọ́lá ọ̀sìn rán òun nìyẹn olóyè ọ̀lẹ́sìn kankan ó wá wúlò fún kìrìsìtẹ́nì mùsùlùmí àtúnṣẹ̀ṣe ni torí ìdí eléyìí olóyè Sunday Igboho ẹ dákun gbogbo ẹni tó bá ti wá tí sọ̀sọ́kùsọ ọjà mùsùlùmí jí ọjà kìrìsìtẹ́nì ni ọjọ́ ìṣẹ̀lẹ̀ ẹ dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu kẹ́ ẹ lè jáde bí ẹran ẹ má jẹ́ ká gbé kọlu àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ẹ má jẹ́ kí wọ́n gbé kọlu àwọn èèyàn pàtàkì nínú Christian nínú Islam àti nínú ìṣẹ̀ṣe ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì mùsùlùmí wà bẹ̀ yẹn sọkúsọ ìbàjẹ́ pé kìrìsìtẹ́nì wà bẹ̀ yẹn sọkúsọ sáwọn yín lè wọ bẹ̀ ìjà ò ti máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn Ọlọ́run ní jẹ́ àríwá àlà ilẹ̀ Yorùbá unity la fẹ́. lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ wá etí náà ò ní di orere létí gbogbo wa ò mọ̀ gbọ́ o tọ́ ẹ jẹ́ ká tó gbọ́ fọ́nrán ọ̀hún bí ẹ tó ṣe ṣàlàyé bẹ́ẹ̀ ṣe yànnà náà rọ̀. sọ pé wọ́n bí mi sínú ìṣẹ̀ṣe ni bàbá mi Christian ni ó bí mi sí church ó tún wá fọ́nà hàn mí torí church yẹn tó bá ráyè lọ ṣùgbọ́n tó bá wá ráyè tó ṣe kókó tó gbọdọ̀ mọ́ lọ òun lè wé àtẹ̀bù yìí ọ̀ọ́dẹ nílẹ̀ àti lọ́dọ̀ nìkan kan lọ sí èmi ni mo bí ẹ yẹn sì fọ̀nà ẹ̀ hàn ó sì fi hàn mí ó sì yé mi bàbá mi sì máa ń sọ pé tọ́ba rẹ̀ tó lóun lóògùn tó bàbá rẹ̀ ṣàlàyé fún mi tó bá wọn bàbá tó gbé mi oníṣẹ̀ṣe ni wọn bàbá mi sàṣẹ àjà òun ní jíwá ilé gúngbò ó sì ṣe fún 30 ọdún ìyá mi àṣà wà tó lé òun lórí ayaba ó sì lé ní 100 something ó lé 110 kó tó kú ẹ lọ wá ìlú ẹ wá ìdúgbò kó mo parọ́ tó tóbi bàbá mi sàǹsì adéẹmọ àjàó ó ṣe alága àfẹlódùngbò fún bíi 30 years bàbá lé ní 100 kì í ṣe pé jágbọ́ ǹjọ́ tẹ̀mí àti bàbá wa làbídí aláàbí lọ bàbá wa ń sọ fún bàbá tiwa Sàǹsí pé bàbá mi ní mọ́ pìtàn yín fún mi bàbá ní bàbá rẹ̀ bò gbogbo ohun tí èbó ṣe láyé bá òun láyé bàbá ní èmi náà sọ yìí pé nímọ̀ kó àníkókó ni bàbá ní ìrọ̀lẹ́ ìwé náà fi kọ́lé náà kọ́kọ́ mọ̀ bàbá ní kí ni jẹ́ gbogbo bàbá náà máa ń bọ̀ látọ̀dọ̀ wa wá bàdàn àwọn ọmọ ńlá igbó pàdé àwọn òun làwọn gbàgbọ́n àkànnà pàjá lọ bẹ́ẹ̀ kò sí ojú ọ̀nà kankan bàbá ìtàn tó ń sọ yìí ó ní ẹ bá wà rẹ̀ tó lòún dùn ún lọ ó ní ká sọ mi tó bá wà kó sàlàyé fóun àwọn bàbá àti àníyàn òun sì jẹ jíwá eléégún yẹn fún bí 30 ọdún tí ò ní já tẹ níjọ́ tí bàbá kú láwọn eégún bọ́ta ládùúgbò lọ́kọ́ gbé bọ́ jáde wájú gbégún tẹ̀lé wọn bí èmi síbẹ̀ ó sì di ọdún tí mo fi gbégún àmọ́ gbégún àdáadáa wọ́n ṣe fíìmù mi wọ́n ṣe wọ́n parọ́ mọ́ gbégún àmọ́ gbégún ó gbé jù kódà bí wọ́n bá ti ní ọdún eégún kọ̀ọ̀lá mi lọ kankan torí ẹlẹ́dẹ̀ tí bàbá kékeré bá ti lọ́wọ́ ìṣẹ́lẹ̀ ọmọ ẹ̀ ọmọ ládùúgbò ọmọ kọ́mí tẹ́lẹ̀ pamọ́ sí wọn sùkúl àti sùkúl kẹ̀ tí ọdún eégún mẹ́ta lájẹlẹ̀ tó rẹ̀ wọ́n bí wa síbẹ̀ ni àwọn aláàdé gàgẹ́lẹ́ níta wọ́n ń fẹnu ṣèbàjẹ́ bẹ́ẹ̀ ní pamọ́ ìmọ̀ síbẹ̀ Yorùbá dẹ̀ ní ọmọ sọ kíní kan ọmọdé tó bá sọ kíní kan tó sàtọ́nà òdì tó bá gbàgbé orísun ẹ̀ bàbá mi ní oògùn ló ní ọjọ́ kan fọ́njú orí ẹyin ló lọ́jọ́ gbogbo àmọ́ ìta àṣẹ tó jẹ́ tọ́lọ́ fi yọ wa ọlọ́run ní ọkọ ẹ̀dá yọ tọ́jú ọkọ ẹ̀dá bá pè yín ó ní àṣẹ tó lóògùn àṣàlẹ̀ ní nǹkan kan àti ìdẹ́nìkan tí ó sọ pé ọ̀run mi làtà àtọ́kọ̀ rẹ̀ wọ́n ń sọ̀tàn rẹ̀ fún wa náà ní àwọn bàbá ń sọ̀tàn rẹ̀ fún wa náà ní so ṣẹ̀gbọ́n Olúkòso wọ́n sọ̀tàn rẹ̀ fún wa náà ní
ọ̀ya ìtàn rẹ̀ la gbọ́ àti ìgbọ́ pé ẹnìkan ń bẹ láyé tó ju síbẹ̀ ìyẹn fi dá wa lójú pé tọ́jọ́ kú ẹ̀dá bá pé tó yẹ pé èèyàn kì í kú bàbá mi ló gbòdò kó kú lọ. ààrẹ là á yí wò ó ló gbọ̀ngàn ní ìbéèrè bàbá mi fẹ́ bá bọ̀ nígbà sọ́n pa bàbá mi ẹ̀gbọ́n tó lè sọ̀rọ̀ bàbá mi ni ayé kó mọ̀ mi ọmọ mi ni àbúrò mi ní fẹ́ ẹja dàgbà ní ọmọ dádì mi tí bàbá bá gbá igi lágbára yóò gbẹ ni mo fọlọ́ tó lẹ́mìí mi kúra tẹ́mi kẹ́ mọ̀ tó lẹ̀ kọ́ mi kí ẹ ti pé ẹ̀ ń sànù wọ́n bí wá síbẹ̀ ní bàbá akọ́fà tó yé wa tá a fi jẹun tá a dẹ̀ fi lọ tá a dẹ̀ mọ̀ ìtọ́ dá lóhùn ṣọ́ọ̀ṣì mi ẹ̀kọ́ kan ní Sunday ló kọ́ mi wọ́n bí mi síbẹ̀ kódà àwọn bàbá ìṣèkẹ́lì náà sọ mi ló kọ́ nípa mi sí ṣọ́ọ̀ṣì ni mo tẹ́tẹ́ nílùú ilé ìyá àjọmọ́ lọ ṣọ́ọ̀ṣì tí ń sọ̀rọ̀ tó pariwo ẹ̀ àjọmọ́ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n ìyá rẹ̀ lọ́gbẹ̀ẹ́ bí ìyá mi lọ́kùnrin lórobìnrin ìyá mi lọ bàbá mi Àjàó ìyá mi lóyún mi wọ́n tún wá ní yóò bọ́ mẹ́rin ní ìsọ̀rọ̀ méjì àjọ táwọn fẹ́ táwọn ẹ̀gbọ́n mi àgbàlagbà mọ̀ bàbá ìyá mi wá ń kọ́kọ́ pé wọ́n tún lóbìnrin lòun ó bí inú bí bàbá tèmi ọfẹ́ yàwó le ọfẹ́ Rìbẹ́kà le ìyàbọ̀kùnrin bàbá mi sàn sí wá ní kí ní pọ̀ lẹ́kún síkírá wọ́n tún lọ́wọ́ gómìnà rẹ̀ omi Àjàó sàn sí omi adìẹ èyí tí ń bẹ́nu rẹ̀ níjọ́ ní olóògùn wọn ní olókoṣù méjì ọlọ́kùnrin lébi ó sì bí ń jọ sí mi wọ́n ní ó sì jọ máa wọ́n bí mi ń jọ sí mi lé ìbọn ìyá ilé náà bí mi sí lé ìyá Tóyìn lè náà bí mi sí ó sì bí mi ń jọ sí mi bàbá mi àbẹ̀fẹ́ ó ní mo bẹ́ẹ̀ torí pé Jésù ò lè ṣe Sàǹsí Àjàó èmi Sàǹsí Àjàó mọ èmi ni mo sọ́jọ́ tó bí mọ́ mọ́ èmi mo dé fájú láti sọ pé ó bí mọ́ ń jọba yìí o sì bí ń jọ ìsinmi àbó òbí bẹ́ẹ̀ ni ọjọ́ ọ̀sẹ̀ falóbi ọlá wa sọ ní ìsinmi torí pé ọjọ́ àṣẹ ni ọjọ́ ìsinmi jẹ́ èèyàn sì ní bá mi ìsinmi jà kó sinmi láyé èèyàn ní bá ìsinmi jà kó sinmi tó fi jáde láyé ẹ lọ́wọ́ àdìmí wò bàbá mi kó sinmi bàbá mi yóò mú bàbá èèyàn ní bá sinmi jà kó sinmi èèyàn ní bú sinmi kó sinmi wàhálà sinmi ní ọ̀pá wàhálà wà dẹ́kun àwọn tàwa wàhálà wọn pa Buhari wàhálà mi ní bẹ̀lẹ̀ wọn wàhálà sinmi ní máa ń pẹ̀lú tí Ọlọ́run ní jẹ́ parí láyé Ọlọ́run ní jẹ́ parí èmi ò lẹ́sìn kankan mùsùlùmí bàbá mi ò lè di mùsùlùmí ẹ̀ lè ṣe bàbá mi ni tí n bá ṣe tó ní tó n bá kú tí n bá ṣe gan òun sì mọ bébí ṣe tó ní sàárè ó ní dúró òun sì sí ní ayé àbí mo ń jẹ bọ ẹnu wà ló ń jẹ jọbọ jù mí lọ ń parọ́ ni o mo sin gbẹrẹ dáko lọ́kẹ́ mo jókòó bá mi ní jókòó yẹn àyín péré ó sì mú ìgò ó sì là mí gbẹ pàpàpàpà ọdẹ kẹlẹ wa jẹ lágàràbàtà pàpà ó fi sí pàpàpà ó sì tọwọ́ ní sáà ní kóra mi lórí bàbá mi ní tàbí ó jọ pamọ́ lọ àwọn òbí òrìbá yìí ọ̀kadà mọ̀ ń gùn gbà yẹn ó ló jọ pamọ́ lọ èmi mọ ọmọ tí mo rí mọ́jú ìgbò ni mo fi ya gbẹ́rẹ́ sí ọ lórí kílọ̀mọ̀ àdìsá mo ní bá mi èmi mo bí ọmọ orí kílọ̀mọ̀ wọ́n ní mọ gangan igbó ní àyín ọkọ̀ fi lè fi farun orí mi kó ń bẹ ó sì gbèsè pàpàpàpàpà tí n bá bọ́gẹ́ bàbá mi mo sin gbẹ́rẹ́ fún wọn sí fúnra mi bí mo yí lórí dé mo sin gbẹ́rẹ́ tí n bá bọ́ sọ bàbá yẹn wọ́n bá gbogbo ara mi kì í gbẹ́rẹ́ fún wọn sí fúnra mi ni àbí kí n gbé ọgbà mi sin bọ̀ pé kí n gbé fún yàrá torí mi ń gbà ó gbọ́ èmi gan ọ̀gbára mi gbọ́ gbogbo àwọn tẹ̀lé tí ń tẹ̀lé mi àjọ ń jẹbọ náà ni àjọ ń jẹbọ ẹlẹ́bọ ni gbogbo wa. bàbá mi fún lamí níbẹ̀ lójú bàbá mi wọ́n bí mi síbẹ̀ ni mi ò lè kó mbẹ̀ bọ́ gbogbo àlùfáà. tọ́ ẹ̀yin ẹ̀yẹ́ wá káàkiri gbogbo àgbáláyé kí lẹ́yìn náà rí sí ọ̀rọ̀ tí àfáà Akeem fi sórí ẹ̀rọ ayélujára àti pé pàápàá jùlọ gbólóhùn tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n fi ránṣẹ́ lórí ẹ̀rọ ayélujára àti ọ̀rọ̀ tí bàbá ìyẹn olóyè Sunday Igboho náà sọ ẹ̀yin ẹ̀yẹ́ wá ẹ má wàá já àdènà pẹ́nu ẹ má já gbà yín lákòókò rárá ntẹ́yìn náà bá nílé ròǹgbà tẹ́ fẹ́ sọ sí tẹ́ ẹ ti gbọ́ pàápàá jùlọ ntójú yín rí ẹ sọ èròǹgbà yín sí abẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ wò ó ibi tá a fi àdàgbé ètò ìsọlẹ̀ síre bó bá tún wá sí ń lọ àtọmọ mú wa lóòrèkóòrè sórí ìkànnì wa ẹ má gbàgbé ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè lórí ìkànnì wa àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó máa lọ káàkiri gbogbo àgbáláyé náà là á mọ̀ mú wá sí etí ìgbọ̀nyín tẹ́yìn náà tẹ́ mọ̀ fi ju ara yín rí tẹ́sì mọ̀ fi ti ara yín gbọ́ tọ́ àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.